Barifuni qabla tahabudun wa man lahu walayka ya'budu. Barifuni qabla tahabudun wa man lahu walayka ya'budu. Olúwa ní ká mọ̀ òun síwájú ká tó sìn òun. Nígbà tá a bá mọ̀ òun, báwo la ṣe máa mọ̀ òun sìn? Allah subhanahu wa ta'ala asks us to seek knowledge before we worship him. If we have no knowledge, how will we know the right way to worship Allah subhanahu wa ta'ala? Assalamu alaikum jọmọ́ yàlí muslimina wàlí muslimat. Mo bẹ̀rẹ̀ lórúkọ Ọlọ́run ọba àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run. Ìdí ìtàn ti èní yìí ni láti lè ṣàlàyé fún gbogbo wa wípé Islam ò kì í ṣe ẹ̀sìn tuntun rárá, nítorí wípé gbogbo àwọn ànábì Ọlọ́run nínú Bíbélì, gbogbo wọn ni wọ́n sùjúd, ni wọ́n forí balẹ̀ fún Ọlọ́run kí wọ́n tó lọ. Láti gba ayé baba ńlá wa Ádámọ̀, ànábì wa Núà, ànábì wa Mósè, ànábì wa Ísá èyí tí a mọ̀ sí Jésù, àti ànábì Muhammad sallallahu alayhi wa sallam, àti gbogbo àwọn ànábì tó kù pátápátá, kí Ọlọ́run kó ṣàforíjì fún gbogbo wọn, kí ìkẹ́ ọlá àti ọlà kó máa bá wọn gbé. Nítorí ìdí èyí, Islam ò kì í ṣe ẹ̀sìn tuntun rárá. Gbogbo àwọn ànábì Ọlọ́run yìí, Mùsùlùmí ni gbogbo wọn jẹ́, gbogbo wọn ni wọ́n tẹ̀kbír, gbogbo wọn ni wọ́n sùjúd, wọ́n fọsẹ̀ kí wọ́n tó wọnú ilé Olúwa. Ẹ wo gbogbo àwọn àrídájú tó wà nínú Bíbélì. Nítorí ìdí èyí, mo dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ wípé Mùsùlùmí ni mí lénìí. Ọlọ́run kó ṣe wá ní Mùsùlùmí kalẹ̀. Islam ní ọ̀nà òtítọ́, ọ̀nà òkodoro, ọ̀nà òdodo, eléyìí tí kò ní ọmọ ènìyàn ní olùdásílẹ̀ tàbí olórí. Islam ò ní ọlọ́run mìíràn lẹ́yìn ọba ọ̀kan ṣoṣo, ọba Ya Allah, ọba tí ò bímọ tẹ́nikẹ́ni ò bí, kábíyèsí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlẹ́sìn mìíràn wọ́n á máa ní bí àwa Mùsùlùmí ṣe ń jọ́sìn fún Ọlọ́run yìí, a máa ní kò tiẹ̀ yá wọn, kò tiẹ̀ ṣe kò mọ̀. Àmọ́ tẹ́ bá wo bá ṣe ń jọ́sìn yìí, bẹ́ẹ̀ ló ṣe rí nígbà ayé Nóà, bẹ́ẹ̀ náà ló ń bẹ nísìnyí. Bẹ́ẹ̀ ló ṣe rí nígbà ayé Jésù, bẹ́ẹ̀ ló ń bẹ nísìnyí. Bẹ́ẹ̀ ló ṣe rí nígbà ayé Mósè, bẹ́ẹ̀ náà ló ń bẹ nísìnyí. Ó ṣe rí nígbà ànábì sallallahu alayhi wa sallam, bẹ́ẹ̀ náà ló ń bẹ nísìnyí. Àbẹ́ẹ̀rí, bó ti yí nígbà ayé Solomon, òun náà ló ń bẹ nísìnyí. Gbogbo ẹni tó bá fi ara balẹ̀ fún Ọlọ́run ọba subhanahu wa ta'ala, tí ó ń wá ìfọ̀kànbalẹ̀, ni Mùsùlùmí. Gbogbo ìwà tá a fi ń lo ilé ayé ni àwọn Mùsùlùmí kọ́ nípa àríkọ́ṣe ànábì Muhammadu sallallahu alayhi wa sallam. Gbogbo ìwà tá a fi ń láyé, bá ṣe ń tọ́mọ ni, bá ṣe ń jí, bá ṣe ń wẹ̀ ni, bá ń lọ à ń bọ̀ ni, bá ṣe ń gbé pẹ̀lú àwọn ọmọ ìyá wa, pẹ̀lú àwọn òbí wa, pẹ̀lú àwọn ará àdúgbò wa, ẹni tá a mọ̀, ẹni tá a mọ̀, ẹni tó jẹ́ Mùsùlùmí, ẹni tí ò jẹ́ Mùsùlùmí. Gbogbo ìwà yìí pátápátá òun ni a kọ́ ní ara ànábì Muhammadu sallallahu alayhi wa sallam. Àwọn ìwà yìí náà ni à ń pè ní súnà. Súnà àti àdíìtì ni Mùsùlùmí ń tẹ̀lé. Nígbà tí Ọlọ́run ọba subhanahu wa ta'ala tó pàṣẹ fún ànábì wa sallallahu alayhi wa sallam pé kó lọ kírun, àwa Mùsùlùmí a kọ́ bí wọ́n ti ṣe ń kírun yìí ní ọwọ́ ànábì wa sallallahu alayhi wa sallam. Bẹ́ẹ̀ ni a sì ń kírun náà ní bí wọ́n ti ń ṣe ní ìgbà yẹn ni à ń ṣe ní ìsìnyí. A kò tilẹ̀ yí kankan padà rárá, kò tilẹ̀ ṣe é yí padà fún wa, nítorí Ọlọ́run ò gbà wá ní ààyè kí a yí i padà. Ẹ̀sìn Islam kúrò ní aṣọ egúngún, tí eégún òpìdán kàn lè yí padà ní ìgbà tí ó bá wù. Tí àwọn ẹlẹ́sìn kejì bá tilẹ̀ tẹ̀lé Táúrà àti Ìnjílà ni tí a gbé rán Mósè àti Jésù wá, ni bí àwa Mùsùlùmí ṣe ń jọ́sìn nísìnyí, bẹ́ẹ̀ náà ni wọn ò bá máa jọ́sìn. Ẹ bá mi ká lọ nínú àwọn ẹ̀rí kodoro tí ó wà nínú Bíbélì wọ̀nyí.
صلوا على النبي الكريم صلوا على النبي مصطفى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس سائقة الموت ثم إلينا ترجعون صدق الله مولانا العظيم. لا إله إلا الله محمد رسول الله شيخ تجاني ولي الله برهما لله. لا إله إلا الله محمد رسول الله شيخ تجاني ولي الله برهما لله. إله إلا الله محمد رسول الله شيخ تجاني ولي الله برهما لله. لا إله إلا الله محمد رسول الله شيخ تجاني ولي الله برهما لله. لا إله إلا الله محمد رسول الله شيخ تجاني ولي الله برهما لله. لا إله إلا الله محمد رسول الله شيخ تجاني ولي الله. لا إله إلا الله محمد رسول الله شيخ تجاني ولي الله برهما لله. لا إله إلا الله محمد رسول الله شيخ تجاني ولي الله برهما لله. لا إله إلا الله محمد رسول الله شيخ تجاني ولي الله برهما لله. لا إله إلا الله محمد رسول الله شيخ تجاني ولي الله برهما لله. Wabilahu taufiki, alhamdulillahi rabbil alamin.